ẹlẹ́ níbi gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa lónìí lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa ọ̀nà ìpolówó ọjà ni a mú wá sí ojú ìwòran yín lónìí. Èyí ni pé àwọn oríṣiríṣi ọ̀nà tí a ń gbà polówó ọjà ní ilẹ̀ Yorùbá ní ayé àtijọ́ kó tó di pé oríṣiríṣi ọ̀nà polówó ọjà òde òní gba ayé kan. Ní ayé àtijọ́ ọ̀nà mẹ́ta ni à ń gbà polówó ọjà ní ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ n sáré sọ fún wa pé kò sẹ́ni tó mọ ìgbà tí ìpolówó ọjà bẹ̀rẹ̀ láwùjọ Yorùbá, àmọ́ a lè sọ pé àtìgbà tí káràkátà ti bẹ̀rẹ̀ ni ìpolówó ọjà ti bẹ̀rẹ̀, nítorí pé kòríkòsùn ni ìpolówó ọjà òun káràkátà. Oríṣiríṣi ọ̀nà tí a wá ń gbà polówó ọjà ní ilẹ̀ Yorùbá òun náà ni ìkiri ọjà, ìpàtẹ ọjà àti lílo ọgbọ́n ìpolówó ọjà. Ó yẹ kí a jẹ́ ká mọ̀ wípé ìpolówó ọjà òun ni àgúnmu òwò. Ìpolówó ọjà tí a bá sì polówó àfẹ́kótà dáadáa ju ẹlẹgbẹ́ rẹ̀ lọ ni. Oríṣiríṣi àwọn ọ̀nà polówó ọjà tí a ti dárúkọ yìí ni ìkiri ọjà, ìpàtẹ ọjà àti lílo ọgbọ́n ìpolówó ọjà. Bí àwọn ènìyàn bá fẹ́ kiri ọjà ní ayé àtijọ́, wọ́n máa gbé ọjà sórí wọn tàbí kó gbé sínú kẹ̀kẹ́ ológere kí wọ́n máa sọ oríṣiríṣi ìpolówó tí ó bá bá ọjà tí wọ́n ń tà mu. Tó bá jẹ́ ìpàtẹ ọjà ni, àwọn èèyàn máa pàtẹ ọjà sínú ṣọ́ọ̀bù tí wọ́n fowó gbà, yálà tí wọ́n kọ́ tàbí ti ìjọba. Wọ́n máa pàtẹ ọjà sí orí tábìlì ní iwájú ilé tàbí ní àárín ọjà. Bákan náà wọ́n máa pàtẹ ọjà sórí kọnkéré láàárín àdúgbò, ní ẹsẹ̀ títì àti ní ojú pópónà tí àwọn èèyàn yóò ti máa rí i. Wọ́n fẹ́ ta ọjà náà ní kíákíá ni. Bákan náà ni lílo ọgbọ́n ìpolówó ọjà kò gbẹ́yìn láyé àtijọ́ nínú ìpolówó ọjà. Ẹni tó fẹ́ tajà a máa lo oríṣiríṣi ọgbọ́n ìpolówó ọjà bíi ẹ ra epo òyìnbó nítorí pé elépo òyìnbó yín ó ń lọlé. Oríṣiríṣi ọgbọ́n ìpolówó ọjà ni àwọn ènìyàn máa ń lò láti polówó ọjà wọn. Ọjà tí a bá polówó àfẹ́kótà ju ẹgbẹ́ ẹ̀ lọ ni. Ǹjẹ́ kí là ń sọ? À ń sọ̀rọ̀ nípa ìpolówó ọjà ní ilẹ̀ Yorùbá ní ayé àtijọ́. A ní ọ̀nà mẹ́ta pàtàkì ni à ń gbà polówó ọjà: ìkiri ọjà, ìpàtẹ ọjà àti lílo ọgbọ́n ìpolówó ọjà. Ǹjẹ́ kò ní ju báyìí lọ lónìí lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa. Ẹ̀yin lè fẹ́ darapọ̀ mọ́ wa kí ẹ kọ́ èdè Yorùbá síwájú sí i. Ẹ yẹ̀ wá wò lórí gbogbo àwọn ẹ̀rọ ayélujára wa, lórí Instagram àti Yorùbá Clinic, lórí Facebook àti Yorùbá Clinic, lórí Twitter Yorùbá_clinic, tó bá jẹ́ lórí YouTube ní Yorùbá Clinic TV, tó bá jẹ́ lórí ẹ̀rọ alágbàtà wa ẹ tẹ̀lé wa lórí www.yorubaclinic.com kí ẹ sì kọ́ èdè Yorùbá, àṣà Yorùbá, ìṣe Yorùbá síwájú sí i. Ǹjẹ́ kó tó di ìgbà míì tí a máa mú àkọ̀tun wá fún yín, èmi atọ́kùn àti olùkọ́ yín Ọláìyá Àyìndé Ọlárẹ̀wájú wípé ẹ wà ní àlàáfíà.